olórí gbogbo ọmọ ogun ilẹ̀ yorùbá èèyàn akọni ọmọ yorùbá ni tó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ààrẹ gani abiodun ige adams ó máa ti tú àṣírí àwọn olóṣèlú àti àwọn gómìnà ilẹ̀ yorùbá lórí ètò ààbò ilẹ̀ yorùbá bó ṣe mẹ́hẹ àti bí àwọn ẹ̀ṣọ́ ààbò àmọ̀tẹ́kùn bí wọn ò ṣe ríṣẹ́ ṣe ní ilẹ̀ yorùbá tí ibà gani adams ó sì ti jẹ́ kó di mọ̀ wípé wọ́n ti tọrọ òṣèlú bọ àmọ̀tẹ́kùn ni wọn ò ṣe rí ìyípadà tàbí iṣẹ́ wọn ní ilẹ̀ yorùbá. Bẹ́ẹ̀ ló jẹ́ pé bàbá náà ó tún jẹ́ kó di mọ̀ pé pẹ̀lú gbogbo akitiyan òun lórí àwọn gómìnà ilẹ̀ yorùbá láti jọ fọwọ́sowọ́pọ̀ lórí ètò ààbò ilẹ̀ yorùbá tó mẹ́hẹ, ó ní níṣe ni wọ́n máa jẹ́ kí gbogbo ìgbìyànjú òun kó já sí pàbó nítorí pé wọn ò fèsì sí àwọn lẹ́tà tí òun kọ sí wọn. Ìwé ìròyìn Vanguard ní ààrẹ Gani Adams ló bá ṣe ìfọ̀rọ̀wérọ̀ lọ́sẹ̀ tó kọjá, níbẹ̀ náà sì ti bá a sọ ọlọ́kọ̀-ò-jọ̀kan ọ̀rọ̀ lórí àwọn ohun tó ń ṣẹlẹ̀ lórí ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá ní ilẹ̀ yorùbá, tí wọ́n sì bi Gani Adams pé kí ló rí sí gbogbo bí nǹkan ṣe rí nílẹ̀ yorùbá lórí ètò ààbò, pàápàá bó ṣe jẹ́ pé lẹ́yìn táwọn gómìnà ilẹ̀ yorùbá tó ti dá ẹ̀ṣọ́ ààbò àmọ̀tẹ́kùn sílẹ̀ láti bí ọdún 6 kò fi bẹ́ẹ̀ sí yàtọ̀ lórí ètò ààbò ilẹ̀ yorùbá. Nígbà tó ń fèsì lóògùn ọ̀fẹ́ gẹ́gẹ́ bó tún ṣe máa ń ṣe àpọ́nlé Gani Adams jẹ́ kó di mọ̀ wípé àwọn gómìnà náà ti bayé àmọ̀tẹ́kùn jẹ́ pẹ̀lú àwọn olóṣèlú ilẹ̀ yorùbá. Ó ní àwọn jagunjagun tó mọ̀ nípa iṣẹ́ ogun tó jẹ́ akọni àti akíkanjú òun ló yẹ kó máa wà nínú àmọ̀tẹ́kùn, ṣùgbọ́n ó ní àwọn olóṣèlú wọn ti sọ àmọ̀tẹ́kùn wọn ti sọ di irinṣẹ́ òṣèlú, ìpè àwọn ọmọlẹ́yìn wọn ni wọ́n ń kó síbẹ̀ láti máa bá wọn wáṣẹ́ kásà máa ti gbowó oṣù. Kódà ó ní mi ò tiẹ̀ mọ̀ bá ṣe ń jagun, bẹ́ẹ̀ ni mi ò tiẹ̀ dínú igbó láti jà rí, àfi kó kàn máa gba owó oṣù lẹ́yìn. Ààrẹ Gani Adams jẹ́ kó di mímọ̀ pé nígbà tí ìpínlẹ̀ ọ̀yọ́ tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ àmọ̀tẹ́kùn tiwọn, ó ní wọ́n bẹ̀rẹ̀ dáadáa, wọ́n gbàyàn sí àmọ̀tẹ́kùn ní ìbámu sí bí wọ́n ṣe mọ̀ nípa iṣẹ́ ẹ̀ṣọ́ ààbò, ṣùgbọ́n ní báyìí wọ́n ti bà gbogbo ẹ̀ jẹ́ tó sì jẹ́ pé àwọn olóṣèlú ló kàn kó àwọn ọmọlẹ́yìn wọn síbẹ̀ láti ẹ̀ ti wá iṣẹ́ fún wọn àti láti jẹ́ kí kàn máa rí owó oṣù gbà, èyí tí ààrẹ Gani Adams ní kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá àti rárá. Ààrẹ Gani Adams wà dúró lórí eléyìí o. Ó ní àìmọye lẹ́tà lòun ti kọ sí àwọn gómìnà wípé ọ̀rọ̀ ààbò ilẹ̀ yorùbá ó fi àmójútó kí káwọn jọ fọwọ́sowọ́pọ̀ káwọn jọ ṣiṣẹ́ gidigidi lórí ètò ààbò ilẹ̀ yorùbá, ṣùgbọ́n tó ní gbogbo àwọn gómìnà náà wọn ò dáhùn lẹ́tà òun. Kódà Gani Adams lóhun tó jẹ́ ohun tó ń búra fún wọn pé láàrin oṣù 6 tí wọ́n bá bóun ṣiṣẹ́ pọ̀ òun yóò fi òpin sí gbogbo ìṣòro àti ààbò ilẹ̀ yorùbá. Bẹ́ẹ̀ ni ọmọ bíbí ìpínlẹ̀ Ondo náà wá kàdí ọ̀rọ̀ ẹ̀ nílẹ̀ pé pẹ̀lú bọ́rọ̀ ṣe rí yìí, ohun tó jẹ́ ọ̀nà àbáyọ sí ìṣòro ètò ààbò nàìjíríà ò ní kí wọ́n tètè dá ọlọ́pàá ìpínlẹ̀ èyí tí wọ́n ń pè ní state police kí wọ́n tètè dá a sílẹ̀.